burúkú, ọ̀rọ̀ àlùfàǹsá ni àwọn èèyàn ń sọ sí ọmọbìnrin òṣèré tíátà Yorùbá kan torúkọ ẹ̀ ń jẹ́ Kẹ́hìndé Bánkọ́lé pẹ̀lú bó ṣe lọ síbi ayẹyẹ fíìmù kan tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ tó sì jẹ́ pé bó ṣe múra lọ síbẹ̀ bí ìgbà tí aṣẹ́wó bá múra tàbí ìgbà tí èèyàn já ẹ̀ sí òwò níta gbangba ni. Fíìmù kan tí wọ́n fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ní ìlú Èkó ẹni Kẹ́hìndé Bánkọ́lé ni ló máa lọ tó múra tó sì jẹ́ pé bí ìgbà pé èèyàn bá wọ kọ́mú lásán ni obìnrin náà wọ̀ lọ síbi fíìmù náà ìyẹn táwọn olóyìnbó ń pè ní premier. Gbàrà tí Kẹ́hìndé Bánkọ́lé tó débi fíìmù yìí ìyẹn tẹ́síwẹ́sì ìfilọ́lẹ̀ níṣẹ́ ní gbogbo àwọn èèyàn Muhammadu dùbò kódà àwọn èèyàn fi nǹkan kan ṣe sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa wò ó ọyàn ọ̀fẹ́ nítorí pé kọ́mú lásán ẹni Kẹ́hìndé Bánkọ́lé máa wọ̀ tó pè láṣọ lọ síbi fíìmù náà bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn dojúkọ Kẹ́hìndé Bánkọ́lé tí wọ́n ń wò ó bẹ́ẹ̀ làwọn kan fojú burúkú wò táwọn ọkùnrin míì sì ń pẹnu lá lè pé káwọn sáré jẹ nínú nǹkan tó gbé síta náà ṣùgbọ́n o gèrè má wò bẹ́ẹ̀ ni Kẹ́hìndé Bánkọ́lé dé o tí kò tiẹ̀ ṣe pé òun rí àwọn tó ń wò ó nù kódà níṣẹ́ ló tún ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn tó ń fi ọ̀rọ̀ wá èèyàn lẹ́nu wò níṣẹ́ ni ariwo ti sọ lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Kẹ́hìndé Bánkọ́lé bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ṣé dandan ni káwọn òṣèré tíátà wa ká máa jára wọn sí yòówù kó tó di pé wọn yóò ìṣoge ni wọn jẹ́ pé mímọ̀ pé kí wọ́n gbogbo àwọn obìnrin tí wọ́n bá dé èèyàn ńlá tí wọ́n ti ṣoríire láyé kódà wọ́n ní ká fi obìnrin àkọ́kọ́ orílẹ̀-èdè yìí sẹ́nẹ́tọ̀ rẹ̀ ní Tinubu ká fi ṣàpèjúwe àti gbogbo obìnrin tó bá gbogbo ní lárí Nàìjíríà wọ́n léwo ló ń ṣíra sílẹ̀ tó múra rádaràdà báyìí wọ́n ní àsìkò ti tó káwọn obìnrin ní tíátà ká lọ tún inú ara wọn rò nítorí pé kì í ṣe dandan ni kéèyàn máa já rẹ̀ sí òkú tó ṣoge tó sì jẹ́ pé ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlùfàǹsá ènìyàn sọ sí Kẹ́hìndé Bánkọ́lé nípa bó ṣe já rẹ̀ sí òwò níta gbangba ọmọlúàbí lórí pé ó ń ṣoge.